ó mà ṣe o òtẹ́ẹ̀lì tóbìnrin yìí tẹ̀lé olólùfẹ́ ẹ̀ lọ ló kú sí. inú hílàhílo làwọn òṣìṣẹ́ ilé ìtura Eagle Rock Garden and Suite tó wà ní ojúlé 22 agbègbè Yalé Ọ̀kẹ́ Owó Community Road Àgọ́ Palace nípínlẹ̀ Èkó wà báyìí. èyí kò ṣẹ̀yìn bí wọ́n ṣe bá òkú obìnrin ẹni ọdún 28 kan nílé ìtura ọ̀hún. gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard ṣe sọ, lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù keje ọdún yìí nìṣẹ̀lẹ̀ náà wáyé. wọ́n ní ọmọkùnrin kan tó pe ara ẹ̀ ní Kelvin, gẹ́gẹ́ bó ṣe wà nínú àkọsílẹ̀ àwọn olóòtẹ́ẹ̀lì náà, ló gbé obìnrin wá sí òtẹ́ẹ̀lì ọ̀hún. kò pẹ́ púpọ̀ lẹ́yìn náà ni ọmọkùnrin yìí jáde nínú yàrá tí wọ́n jọ dé sí, ṣùgbọ́n tí wọn kò rí kí obìnrin náà bá a jáde. àárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ni wọ́n tó mọ̀ pé obìnrin tí Kelvin fi sílẹ̀ ti gbẹ́mìí mì. ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì náà tó ní kí wọ́n forúkọ bo òun láṣìírí ní òkú obìnrin náà làwọn bá nílẹ̀ nígbà táwọn wọ yàrá ọ̀hún. ọmọbìnrin náà ní nǹkan bíi aago 11 alẹ́ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù keje ọdún yìí ni ọmọkùnrin kan gbé obìnrin tí kò lè ju bí ẹni ọdún 28 wá sínú òtẹ́ẹ̀lì wa yìí. Ẹgbẹ̀rún 9 ló ṣe sínú àkáǹtì báǹkì òtẹ́ẹ̀lì táwọn méjèèjì sì wọnú yàrá lọ. kò pẹ́ púpọ̀ ló sọ̀kalẹ̀ wá sísàlẹ̀ níbi táwọn òṣìṣẹ́ òtẹ́ẹ̀lì wà. ó lóun wá béèrè ìgbà tí wọ́n máa ń ti géètì òtẹ́ẹ̀lì ni nítorí òun fẹ́ sáré yọjú sí kílọ̀bù. ó ní ká má ṣe yọnu pé láìpẹ́ lòun máa padà dé, níwọ̀n ìgbà tí ọ̀rẹ́bìnrin òun sì wà nínú yàrá. nígbà tílẹ̀ ọjọ́ kejì mọ́ tí a kò rí Kelvin, tá a kò sì kẹ́fìhàn obìnrin tó wà nínú ilé, la bá bẹ̀rẹ̀ sí í kanlẹ̀kùn, àmọ́ tá ò gbọ́ ìjẹ́ ẹnikẹ́ni. bó ṣe rí pé a yọjú lójú wíńdò nìyẹn. ìyàlẹ́nu àti ìjáyà ló jẹ́ fún wa nígbà tá a rí ẹsẹ̀ ẹni ọ̀hún nílẹ̀ẹ́lẹ̀. bá a ṣe lọ sọ fún máníjà làwọn náà sáré lọ fi tó àwọn ọlọ́pàá tẹ̀sán àgọ́ létí. nígbà tí wọ́n dé tí wọ́n sì fagídí jálẹ̀kùn wọlé, òkú obìnrin náà wà nílẹ̀ẹ́lẹ̀ tí kò sí aṣọ kankan lọ́rùn ẹ̀. ṣáá wọ́n ní àwọn ọlọ́pàá ti taari ẹjẹ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn, State Criminal Investigation Department tó wà ní Pàǹtí, Yábà. bó sì tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì rí Kelvin tó gbé ọmọbìnrin náà wá sílé ìtura ọ̀hún mú, wọ́n ní ìwádìí ń lọ ní pẹrẹu. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún Aláròyé online television.